òde ló di mọ́lẹ̀ òde ló di mọ́lẹ̀ òde ló di mọ́lẹ̀ òde ló di mọ́lẹ̀ gbogbo ayé ló wà lókùnkùn òde ló di mọ́lẹ̀ Ànábì pàgbàdà dúdú kirikiri nílé ayé ká tó rán níṣẹ́ ńlá wá, òkùnkùn biribiri ní dúníyà yìí wà ká tó gbé Muhammed dìde. Ànábì ló dé ló tàn mọ́lẹ̀ fáráyé, ọkọ Kádíjà ló dé, ìwà dájú bá dohun ìtàn. Síwájú kí Muhammed ó tó dé, dúdú lójú aráyé, ìwà ìbàjẹ́ ni wọ́n ń hù níwà, iṣẹ́ ẹbọ ni wọ́n ń ṣe níṣẹ́ wọn, inú bíbí ni wọ́n ń gbéṣẹ́ wọn rán, ẹ̀dọ̀ fùfù lọmọ ènìyàn ń bẹ̀ lọ́wẹ̀. Bí wọ́n ti ń foró yáró ni wọ́n ń béèrè ẹ̀ṣẹ̀ bàbá lọ́wọ́ àrọ́mọdọ́mọ ẹ̀tàn ò tí ì bí, ìyẹn 20 ọdún wọn ní ti ń jóni lọ́wọ́ janjan ní tó ń jóni lẹ́nu. Níbi ojú dúdú dé nígbà ọ̀hún, ọmọ tó bá wáyé lóbìnrin ó kẹ́ran ó rugi oyin kíá wọ́n ti bò mọ́lẹ̀ lóòyẹ̀. Ànábì ló dé ló pàgbàdà, ọkọ Afúsá la rán sáráyé pé kó wá yọ ọmọ adárùn kúrò nínú ìgbèkùn èṣù. Bóyá iye obìnrin ò tiẹ̀ mọ iye Ànábì ni ò jẹ́ yòǹbọ ẹ̀ lẹ́ẹ̀kan. Muhammed tó ṣe pé òun ló dẹ́kun ká máa bọmọ obìnrin mọ́lẹ̀ lóòyẹ̀. Tẹ́yin obìnrin ò bá níyà láìmoore ni, ó yẹ kí ẹ ṣàṣàlátù kílẹ̀ ó mì tìtìtì. Ànábì mi ọ̀wọ́n, bàbá Fátímà mi òdodo, ó polówó ìfẹ́ títí tó gun àtọ̀tẹ̀ fi dóhun ìgbàgbé, ọmọ Àmínà fàlàáfíà tọrọ fáráyé tán, ó tún pọnmi ìdùnnú fún gbogbo mùtúmùwà. Ànábì tí ò láfiwé, Muhammed tí ò láfijọ, ó dára lẹ́wà, ó tutù níwà níní, ó gbóúnjẹ fẹ́gbẹ́ tán, ó tún pa owó ẹ̀ pọ̀. Muhammed ti wá ọkọ Àìṣàtù sì ti lọ, iṣẹ́ rere tó ṣe ni ò ṣe máa rántí, ìwà àtàtà tó wù sílẹ̀ ni ò ṣe é gbàgbé. Tí a bá ti wá rántí Adéwálé, àní tí a bá ti ń ṣàṣàlátù fànábì wa, ká má ṣe gbàgbé láti máa hùwà bí Ànábì gangan, ká máa rọ́jú gbélé ayé bí ìtóníṣẹ́ Olúwa, ká sì máa gbìyànjú tẹ̀lé lánàá Ànábì. Muhammed tó sọkọ ìyàwó tó ṣe déédéé, ó ṣe bàbá ọmọ, ó tọ́jú ọmọ dọ́gbadọ́gba. Òṣèlú bí Ànábì ní ò tí ì sí, aṣíwájú ogun tó fọpọlọ ṣohun gbogbo, olórí ilé, olórí ìjọ, olórí ẹbí tún ni, olórí ìlú, olórí agbègbè tó pọ̀, ó kọ́ ọmọdé mọ́ra, ó tún bọ̀wọ̀ fáwọn àgbààgbà. Ànábì tí kì í rojú, bàbá Búráímà tí kì í kanra, ọmọ Àmínà kì í bínú rárá, gbogbo aráyé lọ̀rẹ́ Ànábì tiwa, àfàwọn òbílẹ̀jẹ́ nìkan ni ò bá ṣe, ó ní kí wọ́n yanṣẹ́ rere láàyò káwọn ó lè dọ̀rẹ́ àtàtà. Ìyàwó à ń fẹ́, ẹ̀yin jàmá mi, ṣe bóun ló yẹ kọ́mọ òwú nìyàn. Ànábì tí ń wù wá, ó di dandan kí ṣe sí ẹ̀ náà ò máa bá wa lára mu ni. Sunnah Ànábì ó di dandan kó bá wa lára mu. Gbìyànjú lónìí ọ̀rẹ́, kí o bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Muhammed nínú ìwà, sáré tètè kí o fìwà rere àtẹ̀sìn tó pé ṣẹ̀jú àṣàlátù. Sunnah Ànábì ló yẹ fún gbogbo wa, tọmọdé àtàwọn àgbààgbà. Wọlé ọ̀la wọlé ọ̀la, wọlé ọ̀la wọlé ọ̀la, àwa yóò bá Muhammadu wọlé ọ̀la. Má fi rírí Ànábì pa wá lẹ́kún, má fi rírí Ànábì pa wá lẹ́kún, má fi rírí Ànábì pa wá lẹ́kún, má fi rírí Ànábì pa wá lẹ́kún. Muhammad taori ta ń jẹran ẹ, má fi rírí Ànábì pa wá lẹ́kún. Aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́ o, aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. Aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́ o, aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. Kódà bá a dọ̀run ọ̀gá l'Ànábì, aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. Kódà bá a dọ̀run ọ̀gá l'Ànábì, aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. Àǹbálí ẹ̀yìn Ànábì ló wà, Málìkì ẹ̀yìn Ànábì ló wà, kódà Ìsá ẹ̀yìn Ànábì ló wà.
àti Musa ẹ̀yìn ànábì ló wà. Àṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́, kódà bá a dọ̀run ọ̀gá lànábì. Àṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́, kódà bá a dọ̀run ọ̀gá lànábì. Àṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́, kódà bá a dọ̀run ọ̀gá lànábì. Àṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. Jẹ́ mo rí tòní náà bí orin ọ̀rẹ́ mi, kádániwáyé ó jẹ́ orí tuntun wí tó bá di lọ́la. Àmọ́ nítorí ọ̀rọ̀ onílé ẹjẹ́ ń sáré forin ṣàdúrà kan. Ẹkún ní ń pọ́n wọn lójú, òṣì ní ń pọ́n wọn láṣọ. Ẹ̀yin tẹ́ ẹ ṣàmì ọ̀rọ̀ yìí ń lẹ lórí àdúrà tí mo ṣe. Gbogbo wa pátá a ò ní fojú sunkún, a ò ní fòṣì ló gbà. Ẹ wá pẹ́ mọ̀ ń mọ́kọ́ ta ló wà nínú ọgbà náà báwo. Ṣèbí mi lọmọ tẹ́ ẹ ní mo dúdú, tí mo ní mo fi dúdú jọ yín. Mo fi pupa jọ̀ṣọ̀ láàdélékè ọjà ìbò tó kọ pélé, tí pélé ń dámọ̀ràn ìmọ̀ràn ìrìn jọjọ bí ọ̀lẹ́lẹ̀ àwẹ̀. Àmọ́ bá a ti parí láàwí, èmi la kéwì àgbáyé akẹ́kọ̀ọ́ akọ́kà níbẹ̀ ni Sharifdeen Babátúndé ọmọ bàbá lójú ogun. Ìkọ́ni mímọ́ lókun ọ̀la kí n kú yá mọ́ níkun ariwo yọkọ̀tọ̀ níkun àwa àjìfà. Bàtà àjìfà mọ́ níkun àwa kù pẹlẹbẹ lọ máa gúnyán tán fòdó bomi epo. Sharifdeen Babátúndé ọmọ bàbá lójú ogun. Ìkọ́ni mímọ́ lókun ọ̀la kí n kú yá mọ́ níkun ariwo yọkọ̀tọ̀ níkun àwa àjìfà. Bàtà àjìfà mọ́ níkun àwa kù pẹlẹbẹ yán tán máa gúnyán tán fòdó bomi epo. Mi lọmọ tẹ́ ẹ ní mo dúdú, tí mo ní mo fi dúdú jọ yín. Mo fi pupa jọ̀ṣọ̀ láàdélékè ọjà ìbò tó kọ pélé, tí pélé ń dán mọ̀ràn ìmọ̀ràn ìrìn jọjọ bí ọ̀lẹ́lẹ̀ àwẹ̀. Àmọ́ bá a ti parí láàwí, èmi la kéwì àgbáyé akẹ́kọ̀ọ́ akọ́kà níbẹ̀ ń Sharifdeen Babátúndé ọmọ bàbá lójú ogun. Ìkọ́ni mímọ́ lókun ọ̀la kí n kí àmọ́ nípa ariwo yọkọ̀tọ̀ níkun àwa àjìfà. Bàtà àjìfà mọ́ níkun àwa kù pẹlẹbẹ